kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní ibikíbi tí ẹ bá wà. A mú update kan wá fún wa ní orí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé tí wọ́n kó ní Ogbomosho. Òun ni mo mú wá o, kẹ́ jẹ́ ká farabalẹ̀ ká wò ó. Mi ò ní sọ̀rọ̀ pọ̀ torí brother wa Yorùbá Space TV wọ́n ti analyse gbogbo àwọn kinní yẹn. Mo wá ìròyìn yẹn, mo keep ẹ̀, mi ò rí àmọ́ ṣe mistake delete ẹ̀ ni. Èmi náà ò bá ṣe kà fún wa, ṣùgbọ́n gbogbo wa náà láti gbọ́. A ní kẹ́yìn olólùfẹ́ wa náà lórí ìkànnì Àkàlàmàgbò TV kí etí yín má dì sí i, torí a ti sọ pé gbogbo nǹkan bó bá ṣe ń lọ lọ́tùn lósì la máa mú wá. Ẹ wá gbọ́ update tó lọ lórí ọ̀rọ̀ àwọn Nigeria sójà. Gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀. Minimum wage wọn ojú òtí ìjọba Nàìjíríà, ṣé mo pa fi ọ̀rọ̀ yẹn náà fi ṣeré náà lánàá. Ọ̀rọ̀ yẹn náà ṣì ń jà rànràn káàkiri. Ṣùgbọ́n ibo ni ọ̀rọ̀ dé, ibo làwọn ọmọ yẹn wà? Àwọn ọmọ tó kó ní ìjọba oríire local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ogbomosho, ibo làwọn ọmọ wà? Ibo ni gbogbo ẹ̀ dé? Gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ báyìí. Ẹ̀yin olólùfẹ́ wa, mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ o. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni. Ẹ bá wa pín ètò yìí káàkiri, ẹ bá wa share. Ìwọ náà tó ń wà pẹ̀lú gbà àkọ́kọ́, ẹ má fọ gbàgbé láti tẹ̀lé prógámù yìí, ẹ tẹ̀lé page wa, subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin new subscriber wa, ẹ ṣeun gan. Mo rí pé ó ń lọ díẹ̀díẹ̀. Òkú báyìí náà ni ìbọn ró ní agbára Ọlọ́run. Dídùn ni ọbẹ̀ ní ọsàn aṣọ ní agbára Elédùà. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni Àkàlàmàgbò TV show. Ẹyẹ méjì kì í jàṣà, àwa aláwọ̀ tó wòsì ká tó kọ́ sọ́dá títì. Thank you all. Ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n gbé ní ìlú Yawota àti Oríire ní nǹkan bíi ó dín ní oṣù bíi méjì sẹ́yìn báyìí, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Ìròyìn tó sì ń tẹ̀ wá lọ́wọ́ lónìí kò ń ṣèròyìn tó dùn mọ́ni nínú. Ìròyìn yìí ó bani lọ́kàn jẹ́ bákan, kò ń ṣe pé aburú ti ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí àwọn agbésùmọ̀mí sọ lórí ìròyìn tí wọ́n fi léde, pàápàá ohun tí ọ̀gá ológun náà sọ, ìyẹn General Christopher Musa, tó sọ lónìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní bí oṣù méjì sẹ́yìn yìí. Kí ni àwọn ọmọ ológun sọ? Kí ni ọ̀gá ológun náà fi ránṣẹ́ padà? Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ update tuntun lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Oríire. Ọ̀gá ológun Christopher Musa ó ti fi ọ̀rọ̀ léde. Ó ní láti àsìkò yìí lọ, gbogbo ọmọ ológun tó bá ti lọ sí ojú ogun láti lọ kojú àwọn agbésùmọ̀mí, ó ní kó má dúró fún any order, kó má dúró fún àṣẹ kankan mọ́. Ẹnikẹ́ni tó bá ti jẹ́ gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tó bá ti rí mú, pípa ni kó máa pa lẹ́sẹ̀kẹsẹ̀. Kí ló mú ọ̀rọ̀ yìí wá? Kí ló fa ọ̀rọ̀ yìí? Ó ní ẹnikẹ́ni tó bá ti rí gẹ́gẹ́ bí agbésùmọ̀mí, yálà wọ́n bá nú igbó ni o àbí wọ́n bá nú ìgboro ni o, tí wọ́n bá ti lè ká ohun ìjà ogun mọ́ lọ́wọ́ tó jẹ́ pé wọ́n rí gẹ́gẹ́ bí agbésùmọ̀mí, pípa ni kán pa. Kí wá ni update tó wà lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Oríire? Àwọn agbésùmọ̀mí ti lérí mọ́ ìjọba, pàápàá àwọn ọmọ ológun, wípé ńkọ́ o, níbi tí wọ́n wà lónìí, ibi tí wọ́n dé dúró báyìí, ibẹ̀ ni kán dúró sí o. Tí wọ́n bá fi lè tẹ̀síwájú láti wá sọ pé àwọn fẹ́ wá rescue àwọn ọmọ tí wọ́n gbé, wọ́n ní pé ńṣe ni àwọn máa ṣẹ̀mí àwọn ọmọ yẹn lófò. Àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò wọ́n sọ̀rọ̀. Wọ́n ní kí ìjọba àti àwọn ọmọ ológun kí wọ́n yá aṣọ agbéjẹ́mọ́wọ́ o, kí wọ́n má lérò wípé àwọn fẹ́ wá rescue àwọn ọmọ tí àwọn jí gbé yìí. Bí bẹ́ẹ̀ kọ́, tí wọ́n bá sì rí pé wọ́n sì ń gbìyànjú láti wá rescue àwọn ọmọ yẹn, wípé ńkọ́ o, ńṣe ni àwọn máa fẹ̀mí àwọn ọmọ yẹn ṣòfò dànù. Ẹ rí i pé iná ti jó dórí kókó báyìí. Kí wá ní ìjọba nílérò, kí ni ìjọba fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tiwọn? Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan. Àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí wọ́n fi ń dájọba lójú wípé tí ìjọba bá fi lè sún àwọn ju bó ṣe wà yìí lọ, àwọn máa pa àwọn ọmọ yẹn dànù ni. Ẹ jẹ́ kí n wá mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wá sí etí ìgbọ́ yín. Mo ń ka ìròyìn láti orí ìwé ìròyìn Vanguard. Ṣé mọ̀ pé ohun tí wọ́n bá sọ legit ni. Wọ́n ní Ọ̀yọ́ abduction. Bandit threatens to kill people if troops advance. Ìyẹn ni wípé tí àwọn ọmọ ológun bá tún tẹ̀síwájú láti máa sọ pé wọ́n fẹ́ wá mú àwọn àbí wọ́n fẹ́ wá gba àwọn ọmọ yẹn kalẹ̀, wípé ńkọ́ o, ńṣe ni àwọn máa pa àwọn ọmọ yẹn dànù.
Only the Minister of Defense, Christopher Musa, has revealed that the bandits holding abducted pupils and Oyo teachers from schools in Oyo State are threatening to kill victims if security forces attempt a rescue operation. Arabita ti ń tọra wa lélẹ́yìí ní Nàìjíríà. Ó máa ń tẹ́ wa lọ́rùn láti máa mú pé wọ́n jẹ̀bẹ̀ lákìsà. Àwọn tó ń gbéyàn, tí wọ́n ń gba èèyàn, tí wọ́n ń gba ransom, tí wọ́n ti ṣe ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lófò, tẹ́ ẹ bá wá mú wọn, ẹ máa pè wọ́n ní bandit. Ṣé bandit náwọn yẹn àbí terrorist? Ṣé agbésùnmọ̀mí làwọn yẹn àbí bandit? Torí tó bá yẹ ká sọ ibi tó bá yẹ ká sojú abẹ́ ń kó tàbí sojú abẹ́ ń kó nígbà tá kan tanra wa lásán ni. Ẹ ń mú àwọn bandit, àwọn tó ń pààyàn, tó ń gbésùn, tó ń wọlé pa àwọn èèyàn, tó ń dáná sun ọ̀pọ̀lọpọ̀ dúkìá, tó ń dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé, ẹ ń sọ pé àwọn yẹn bandit ni wọ́n. Kí ni ìtumọ̀ bandit? Kí ni ìtumọ̀ bandit? Terrorist làwọn eléyìí. Terrorist ni wọ́n. Okay. Wọ́n ní wọ́n ti ṣe ìkìlọ̀ fún bandit àwọn ọ̀gá ológun wípé bí wọ́n bá fi lè tẹ̀síwájú láti máa wá sọ pé àwọn fẹ́ wá rescue àwọn ọmọ yẹn, pé kí wọ́n yà gbàgbé ẹ̀. Wọ́n ní kí wọ́n gbàgbé ẹ̀ pé kí ni àwọn máa wulẹ̀ pa àwọn ọmọ yẹn dànù ni. Ṣùgbọ́n tí wọ́n bá pa àwọn ọmọ yẹn, ṣé àwọn náà máa lè bọ́ ń bẹ̀? Ṣé wọ́n máa lè sá mọ́ ìjọba lọ́wọ́? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí sì ó ti wá di pé ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkún, torí ìjọba ti mọ ibi táwọn ará bíi wà. Ṣùgbọ́n ṣé ti rí, ó dàbí pé wọ́n ṣe wọn bí tó wà yẹn, tí ìjọba bá súnmọ́ wọn, tó bá náà fẹ́ súnmọ́ wọn, tó bá sọ pé wọ́n fẹ́ súnmọ́ wọn, ó ṣeéṣe lóòótọ́ kí wọ́n ní wọ́n pa àwọn ọmọ yẹn. Ṣùgbọ́n tó bá pa àwọn ọmọ yẹn, àwọn ogun ò ní escape because ìjọba bá ti sọ̀rọ̀ ní gbogbo ibi tó wà. Ó kàn jẹ́ wípé àwọn ọmọ yẹn, tó bá jẹ́ pé wọ́n á pa àwọn ọmọ yẹn lóòótọ́, tá a gbàdúrà kí irú ẹ̀ ṣẹlẹ̀, tó bá jẹ́ pé wọ́n pa àwọn ọmọ yẹn lóòótọ́, wọ́n á ti fẹ̀mí àwọn ọlọ́mọ ṣòfò. Ó sì ṣeéṣe kíjọba tún padà fún wọn ní amnesty bọ́n ṣe máa ń ṣe. Tíjọba bá tẹ̀ padà rí wọn mú, ó wá ṣeéṣe kíjọba kó padà dá wọn kalẹ̀. Ẹ̀mí àwọn ọmọ tó wá sọnù, ẹ̀mí àwọn tíṣà tó sọnù, ẹ̀mí wọn á bá sọnù lọ́wọ́ òfo. Kò bá ní sí justice fún wọn. Ìyẹn la ṣe fẹ́ kí nǹkan tó ń sọ ìkó ṣẹlẹ̀. Now, wọ́n ní if security operative forces attempt to rescue operation. Okay. Wọ́n ní Musa disclosed this in a preview of an interview with News Central shared on Wednesday ahead of its broadcast on the NC exclusive program on Friday. According to the minister, the kidnappers are using the abducted children as bargaining chips to secure the release of some of their commander currently in military custody. So, ó túmọ̀ sí pé àwọn agbésùnmọ̀mí yìí, ohun tí wọ́n fẹ́ ṣe ni pé àwọn ọ̀gá àwọn kan tí wọ́n ti mú sẹ́yìn, wọ́n fẹ́ fi àwọn ọmọ tí wọ́n gbé yìí àtàwọn olùkọ́ tí wọ́n gbé ní àwọn iléèwé yìí, wọ́n fẹ́ fi wọ́n ṣe bargain. Kò jẹ́ tuntun sí wa ná. Ṣùgbọ́n kí lẹ rò pé ó yẹ kíjọba ṣe? Ṣé kíjọba fi àwọn tí wọ́n mú lọ́dọ̀ tí wọn, ṣé kíjọba fi wọ́n lẹ̀ ní ó dáa ni? Àbí kí ni kíjọba ṣe? Kí ni kíjọba ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Now, torí ohun táwọn fẹ́ tán béèrè lọ́wọ́ ìjọba ni pé ẹ fi àwọn èèyàn wálẹ̀ ní àwọn tó yẹ pé wọ́n ti ṣe ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lófò ní o. Àwọn kọ̀mándà àwọn tó yẹ pé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kún, tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé ìdahoro, àwọn ni àwọn arábí ń béèrè pé kán fi wọ́n lẹ̀. Now, question tèmi tún wá ń béèrè lọ́wọ́ èèyàn ni wípé tá a bá ní kí wọ́n fi àwọn arábí lẹ̀, káwọn lè fi àwọn ọmọ yẹn lẹ̀. A fẹ́ kán fi káwọn ọmọ yẹn gba òmìnira o, ẹ má ṣì mí gbọ́ o. A fẹ́ kán gba òmìnira. Ṣùgbọ́n tá a bá ní kí wọ́n fi àwọn ọmọ yẹn lẹ̀, tá a bá ní kí wọ́n fi àwọn ọ̀gá wọn lẹ̀, kí wọ́n lè dá àwọn ọmọ yẹn náà kalẹ̀, kí ni àrídájú pé tí wọ́n bá fi àwọn ọ̀gá wọn yẹn lẹ̀, wọn ò tún ní padà lọ sí iléèwé mi láti lọ gbá àwọn ọmọ iléèwé mi? Torí Yorùbá sọ pé tí inú ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kanná. Tó túmọ̀ sí pé níwọ̀n ìgbà tí níwọ̀n ìgbà tí àwọn ará bí bá ṣì wà ní orí ilẹ̀ wa, kò sí ìsáàrídájú pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. A wá dàbẹ̀ pé ṣe lákan fi ẹ̀tẹ̀ sílẹ̀ tá à ń palàpálàpá, torí àwọn tó ń jẹ́ kọ̀mándà wọn gan ni wọ́n béèrè fún kán fi kalẹ̀ yìí. Tó wá fún wọn kalẹ̀ tán, wọ́n á tún wá lágbára sí.
ẹ jẹ́ ká máa ka ìròyìn yẹn lọ síwájú. Ọ̀gá ológun sọ pé for whatever reason they are looking for a leverage because we have some of their commanders with us and they feel taking these kids and holding them to ransom will make us release their commander. Now they are threatening that if we move any closer to take action against them, they are going to kill all the kids, Musa said. Now, ṣé àwọn ìjọba Nàìjíríà ṣé kò sí ọ̀nà míì tí wọ́n lè fi gbà gba àwọn ọmọ ìkàlẹ̀ láì fi àwọn ará bíi sílẹ̀ ni? Ǹjẹ́ ẹ rò pé kò sọ́nà míì tán lè lò gẹ́gẹ́ bí ikọ̀ ológun tí wọ́n kọ́ṣẹ́ tó mọṣẹ́ as trained personnel ṣé ẹ rò pé kò sí ọ̀nà míì tí wọ́n lè gbà? Ṣé kìí ṣe pé ìjọba kan ń tàn wá? Ṣé kìí ṣe pé ìjọba kan ń tàn wá? Tẹ́ bá sọ pé ohun táwọn arábí ń sọ leléyìí, ṣé gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ti kọ́ṣẹ́ ogun jíjà, tẹ́ ní professionals láàrin yín, kò wá sí àlàkalẹ̀ kankan tẹ́ lè fi gba àwọn ọmọ yẹn? Ṣó túmọ̀ sí pé àwọn arábí ń sìn wọ́n ti overpower yín ni? I don't know, I just want to ask. À ń béèrè ni. Now, only the minister comments on almost 8 weeks. Okay, the minister's comments come almost 8 weeks after armed men abducted 39 pupils and 7 teachers from Baptist Nursery and Primary School, Yawata, and 2 other schools in Esinle, Orire local government area of Oyo State on May 15. Láti May 15 wọ́n ti gbé àwọn ọmọ yìí. Tó bá fi lè di July 15, èní ni ọjọ́ kẹsàn-án oṣù keje. Tó bá fi lè di on the 15 oṣù yìí, á pé oṣù méjì gbáko tí wọ́n ti gbé àwọn ọmọ yẹn. Ìyẹn ni ó túmọ̀ sí pé tó bá fi máa rí ọjọ́ mẹ́fà síbi tá a wà yìí, á pé oṣù méjì tí wọ́n ti gbé àwọn ọmọ yẹn. Now, lẹ́yìn ìgbà yẹn ni defense minister ti ṣe sọ̀rọ̀. Okay, speaking of measures to curb banditry and kidnapping, Musa backed the death penalty for convicted kidnappers and terrorists. Okay, wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá ti ajé ọ̀rọ̀ ìjínigbé tó bá tún ti ká mọ́ lórí, tó bá ti ṣẹ́ mọ́ lórí láti sìn lọ, tó jẹ́ pé wọ́n ti mú lọ sí ilé ẹjọ́ tí wọ́n rí pé, torí convicted túmọ̀ sí pé ẹni tí wọ́n ti dá ẹjọ́ ẹ̀ tí wọ́n dẹ̀ rí pé agbésùmọ̀mí leléyìí, wọ́n ní kí wọ́n lọ pa ni. Ẹ jẹ́ kí n kà kó lè yé yín dáadáa. Speaking of measures to curb banditry and kidnapping, Musa backed the death penalty for convicted kidnappers and terrorists, arguing that tougher sanctions are necessary to deter criminality. Ó ní kí a bá lè dẹ́kun ìwà ipá yìí àtàwọn ìgbésùmọ̀mí yìí, ó ní ìdájọ́ ikú ló tọ́ sí ẹnikẹ́ni tí ajé ọ̀rọ̀ yìí bá ti ń dámọ́ lórí. Ẹnikẹ́ni tó bá ti bá nínú irú ìwà báyìí, ó ní kí wọ́n lọ pa wọ́n ni lẹ́yìn tí ilé ẹjọ́ bá ti ṣe ìdájọ́. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń gbọ́ pé ìjọba wọ́n ń pardon àwọn kan, wọ́n reintegrate àwọn kan, wọ́n ń dá wọn padà sáàrin sójà pàápàá. Ṣùgbọ́n ní àsìkò yìí, gẹ́gẹ́ bí ìròyìn tó jáde ń sìn ni pé kí ìjọba tó bá ti ń dájọ́ fún ẹnikẹ́ni nínú wọn, kí wọ́n lọ máa pa wọ́n ni, tó bá ti lè rí pé lóòótọ́ agbésùmọ̀mí leléyìí, kíjọba máa pa wọ́n ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ò ní ṣẹ̀ lẹ́yìn ìjọba bàbá Tinubu? Ohun tí mo fẹ́ kẹ́ wò nìyẹn o. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n fẹ́ gbégbésẹ̀ yìí, ó túmọ̀ sí pé directive yìí, instruction yìí, ó máa wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ẹ jẹ́ n kà síwájú. The minister's position aligns with recent calls by former Edo State governor and senator representing Edo North, Adams Oshiomhole, who endorsed the proposal by Monday Okpebolo to impose the death penalty on kidnappers and bandits in the states. I think we should do that. There must be deterrence. The law are soft, and that's why people take advantage. If they know once you commit an offense, there must be punishment, Musa said. Wọ́n túmọ̀ sí pé wọ́n sọ pé tí àwọn ará bíi bá ti mọ̀ pé tó o bá wúrú wà báyìí, irú ìdájọ́ báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ, àwọn náà wọ́n sọ gbéjẹ́mọ́wọ́. Pàápàá àwọn tó ń gbéṣẹ́ rán wọn, tó bá mọ̀ pé tí ọwọ́ bá ba àwọn ará bíi, tó bá tú àṣírí àwọn náà táwọn ń gbéṣẹ́ rán wọn, táwọn ń sponsor wọn, àwọn náà máa fojú bá ìdá òfin. Àbọ̀ ẹ̀mí àwọn gan lè lọ sí. Irú wọn náà wọ́n sọ gbéjẹ́mọ́wọ́.
àfàìṣe bẹ́ẹ̀ nígbà tá kan ń gé àgbàdo lórí ni, àbí nígbà tá kan ń gé ọ̀pẹ lórí ni, á tún wù padà. Torí ìdí èyí á wúrú àwa yìí kí ìjọba mú ọ̀rọ̀ yìí lókùnkúndùn, kí wọ́n má kàn jẹ́ ọ̀rọ̀ inú pépà lásán, kó má kàn jẹ́ pé wọ́n kàn fi irú ilé sí mẹ́díà lásán, pé kí ayé bá lè kí wọn, kán bá lè yìn wọn, kó má jẹ́ pé tó bá tún wá dẹ̀yìn ọ̀tọ̀ ni kán tó máa padà ṣe. Torí ẹ̀mí tó ti lọ sí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kò lóǹkà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ẹ̀mí wọn nù, ló ti sọkọ nù, ló ti sọmọ nù, ló ti sọ aya nù, torí pé ìjọba kọ̀ láti ṣojúṣe wọn. Tí ìjọba bá wá decide láti ṣe ohun tó tọ́ báyìí, inú aráàlú á dùn, aráàlú á gbóríyìn fún wọn. Kó jọ kán bá wá nǹkan ṣe sọ́rọ̀ yìí kó tó di pé ó kọjá bá ṣe lérò lọ. Eléyìí tí a rí ta ní ká mú wá sí etí ìgbọ́yín lónìí lélẹ́yìí. Orúkọ tèmi ò tí yí padà o, Ilésànmí ni mò ń jẹ́.